Ẹ kú dédé àsìkò yìí, mo kí gbogbo ojú tó ń wò mí. Mo kí n pojú tẹ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ náà ni títẹ fi ń gbọ́ mi ò ní di. Àwa báyìí náà ni a máa ṣe nǹkan ìkan láàbí kò ní kọ́gun sọ̀dẹ̀ kó wa wa. Gbogbo ọmọ Yorùbá, mo kí yín o, ẹ dẹ̀ kú ìfọmọnìyàn ṣe. Mo kí ẹlẹ́sìn, gbogbo ẹlẹ́sìn ní orílẹ̀-èdè Nàìjíríà náà, pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá, gbogbo yín ni mo kí. Mo ní àwọn nǹkan kan tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ Tani Olorun tí ó ń ṣẹlẹ̀ yìí because ọ̀rọ̀ Tani Olorun yìí ó ti ń fẹ́ dá wàhálà lẹ̀. Kò tiẹ̀ kí n ṣe pé ó ti ń fẹ́ dá wàhálà lẹ̀ ni, ó ti dá wàhálà lẹ̀ gidi gan. Débi pé tí a bá ṣọ́ra, wàhálà tí ọ̀rọ̀ Tani Olorun yìí tó ti dá sílẹ̀ kò kí ń ṣe wàhálà kékeré. Kí Ọlọ́run kó bá wa paná ogun ìjà ẹ̀sìn ní orílẹ̀-èdè Nàìjíríà ni. Kí ló dé tí wàhálà tó pọ̀ tó yìí? Kí ló dé tí wàhálà tó fi pọ̀ tó yìí? Tá a bá dẹ̀ sọ ẹ sọ pé kèfèrí léèyàn èèyàn gbọ́ ló ń gbọ́, kèfèrí léèyàn èèyàn gbọ́ ló ń gbọ́. Ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà la pè. Ṣé àlàáfíà la wá ń practice báyìí? Mo kí gbogbo ojú tó ń wò mí, ẹ jẹ́ má bá mi share program, ẹ bá mi share program yìí. Ṣé àlàáfíà ṣóhun là ń practice báyìí? Ẹ wo bá a ṣe ń ṣe Islam ní ilẹ̀ Yorùbá. Kò fẹ́ má lè sí àáfàá kan tó bí pé kó tó gbé máìkì pé kókó wá sí báyìí láàrin ìṣẹ́jú mẹ́wàá á condemn ẹ̀sìn lẹ́sìn ṣá, á condemn ẹ̀sìn lẹ́sìn ṣá. Mo ṣẹ̀ṣẹ̀ mọ bó ṣe ń rí lára nígbà tí Tani Olorun tó bẹ̀rẹ̀ ìwàásù títí ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní máa condemn Islam, lèmi náà ṣẹ̀ṣẹ̀ mọ bó ṣe ń rí lára pé àwa Muslim náà, àwa náà ṣá máa ń bú àwọn pípù yìí, àwa náà ṣá máa ń bú ẹ̀sìn wọn, àwa náà ṣá máa ń condemn ẹ̀sìn wọn. Àṣẹ pé kó easy, ọ́n kọ́kọ́ finá jóra ẹ wò náà, kọ́kọ́ finá jóra ẹ wò kó tó fi jóyàn, kó o lè mọ bó ṣe rí lára. Ara ẹ̀yin àfa alákatakítí tẹ̀ ń ṣe bíi deputy Anobi, ara yín ni Tani Olorun ló ti kọ́ ìwà tó ń wù, ló ti kọ́ bó ṣe ń promote ìṣẹ̀ṣe ẹ̀. Ó ní fídíò kan tí mo mú wá tí mo fẹ́ play fún wa. Màá máa play fídíò yẹn díẹ̀díẹ̀, màá máa ṣe analysis ní orí ẹ̀. Ẹ̀yin àfáà tẹ́ ń ṣe bí deputy Anobi, tẹ́ ń ṣe bẹ́ẹ̀ ní pé ẹ̀yin lẹ mọ̀ nǹkan tán, tẹ́ ń ṣe bẹ́ẹ̀ ní pé àlùjọ náà yẹn Ọlọ́run tiẹ̀ ti gbé àlùjọ náà yẹn lé yín lọ́wọ́, bẹ́ẹ̀ ní pé ẹ̀yin àti Ọlọ́run jọ ń sùn, ẹjọ́ ń jí ni, bẹ́ẹ̀ ní pé ẹ̀ ń fojú rí Ọlọ́run kòwòkòwò tí Ọlọ́run sọ fún yín pé ohun tóun fẹ́ eléyìí òun ò fẹ́. Ṣé bí Al-Qur'an kan ṣe náà ni gbogbo wa jọ ń kà, tó já sí pé táàfà kan bá ti jáde tó bá ti wàásù pé ẹ jẹ́ kálàáfíà jọba ní ilẹ̀ Yorùbá, ẹ̀yin àfáà yìí náà, ẹ̀yin the same set àfáà yìí náà lẹ máa mú bú. Ẹ máa mú àfáà bẹ́ẹ̀, ẹ máa mú bú ni. Ẹ wo àfáà Kéwúgba Gold, ẹ wo gbogbo analysis táàfà yẹn máa ń ṣe lórí kálàáfíà lè jọba, lórí kó má sí wàhálà. Àfáà yìí ní kí mùsùlùmí kó fèsì mùsùlùmí ẹ̀, kí ṣẹ̀ṣẹ̀ kó fèsì ṣẹ̀ṣẹ̀ ẹ̀, kí kírísítẹ̀n fèsì kírísítẹ̀n ẹ̀. Ẹ̀yin àfáà ẹ̀ tún jáde, ẹ̀ tún bú àfáà yìí ni. Mo kí gbogbo ojú tó ń wò mí, ẹ jẹ́ bá mi share program yìí. Ẹ jẹ́ ká lára wa lọ́yẹ̀, ẹ jẹ́ ká jára wa. Iṣẹ́ ìmàlẹ́yìn àfáà yìí má tún bú bàbá Kéwúgba Gold. Tẹ́ ń pe bàbá mo tiẹ̀ wo post kan lénìí tí mùsùlùmí àfáà tó post, ó pe bàbá Kéwúgba Gold ní agbẹnusọ àwọn oníṣẹ̀ṣe lórí pé bàbá yìí wá láàfíà. Tẹ́ ẹ bá mú Tani Olorun wípé ó bu yín, kí ló fà tó fi bú yín? Ẹ jẹ́ ká kíìtì nǹkan tó fà tí Tani Olorun tó fi ń bú ẹ̀yin àfáà náà. Fídíò gbà tí Tani Olorun ìgbà tó sun Al-Qur'an, mo ní fídíò yẹn lọ́wọ́ mi báyìí. Níjọ́ kejì tí Tani Olorun sun Al-Qur'an yẹn, Tani Olorun ẹ̀gán ó regret wípé ohun tóun dánwò yìí ohun tí ò dáa ni. Àmọ́ ẹ jẹ́ ká bára wa sòótọ́ ọ̀rọ̀, ẹ̀yin àfáà yìí, ẹ̀yin lẹ dá gbogbo ẹ̀ sílẹ̀, ẹ̀yin lẹ dálẹ̀. Ok, ẹ yẹ ká wo fídíò Tani Olorun yẹn, ó wá bẹ̀rù gbogbo Muslim. Láti jókòó rán ẹjọ́ ó gbẹkùlẹ̀ mo fi ọlọ́ọ̀bẹ àbẹ̀yẹ má bínú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn Muslim followers bíi brother kan brother Abdulgani ìyẹn tún wá láàárọ̀ yóò tún sáà sípè lọ́n tiẹ̀ ni nínú fídíò tá a ṣe lánàá yẹn ó tún sáà sípè lọ́ni pé kọ́nà mọ̀rítàdà ìyẹn náà bá wọn fà
ìyẹn ò sí pé kò Adigun dé gbogbo yín mo bẹ̀ yẹn má bínú ohun tí a fẹ́ kẹ́ mọ̀ nípa ìtàkà yẹn ni wípé nípa Quran ni pé mo rí fídíò kan ní ẹ bá mi ṣe online lánàá yẹn tó wọ́n á mú Bible. ẹ káàbọ̀ padà ẹ rí because ó ṣo iná ń bẹ̀ èmi ò dẹ̀ fẹ́ ṣo iná kí nìkan tí ọ̀rọ̀ títa ẹran lọ́hùn sọ ó ní nǹkan tó fà á tóun fi sun alukorean ó lóun rí fídíò kan ní online tí mùsùlùmí kan sun báíbù tí wọ́n sun báíbù nìna ó ní under comment section yẹn àwọn kan wá comment síbẹ̀ wípé tó bá jẹ́ alukorean ni pé kò ní jóná ó ní nǹkan tó fà á rè tóun fi sun alukorean èmi ò lè dá lẹ́jọ́ ó kù ọlọ́run ọba ó kù ọlọ́run tó dá wa sáyé ẹ̀sìn àlàáfíà la pe ẹ̀sìn Islam àmọ́ ṣàlàáfíà la wá ń wá fúnra wa ó wá di pé àwa ń pín tíkẹ́ẹ̀tì iná lé àwọn èèyàn lọ́wọ́ látayé àwa ń pín tíkẹ́ẹ̀tì iná à ń pín lé àwọn èèyàn lọ́wọ́ àfó lè ṣe wáàsí kó má condemn mùsùlùmí ẹgbẹ́ àfó lè ṣe wáàsí kó má condemn ẹlẹ́sìn kejì ṣé bá a fẹ́ máa báyé lọ náà rè ṣé bá àlàáfíà ṣe fẹ́ jọba ní ilẹ̀ Yorùbá rè ṣé bá a fẹ́ gbélé Yorùbá lọ síwájú leléyìí nígbà tá a bá bẹ̀rẹ̀ sí ní máa jàjà ẹ̀sìn ẹ wá ń láwọn Christian support ta lọ́lọ́run wọn ò ṣe ní support ta lọ́lọ́run ọ máa support ẹ̀ náà ẹgbọ́n kan tí pásítọ̀ yìí sọ ẹgbọ́n kan tí pásítọ̀. ìjọ kìíní àná tá à ń sọ fún ẹ̀yin ará Ìlọrin yìí pé kẹ́ ẹ ṣọ́ra à ń sọ fún ẹ̀yin àáfàá alákatakítí yìí wípé kẹ́ ẹ dẹ̀ jẹ́jẹ́ ṣe ti rí nísìnyí ibi tọ́rọ̀ yìí ń lọ báyìí ṣe wá rò wípé àwọn oníṣẹ̀ṣe náà wá jókòó lásán wọ́n á dẹ̀ máa wá wò yín kẹ́ ẹ rán èèyàn wọn lọ sí ẹ̀wọ̀n àbí ṣe rí nǹkan tẹ́ ń fà yìí Ọlọ́run jẹ́ kẹ́ ẹ mọ ibi tó máa padà yọrí sí ṣe ti rí tá a bá ń sọ fún yín pé kò sí àlàáfíà ẹyọ kan báyìí nínú ẹ̀sìn yín ẹ máa sọ pé irọ́ ni àlàáfíà ọ̀hún dà báyìí ẹ mú jáde ẹ̀yin yìí kan ṣo náà lẹ kóra yín jọ tẹ́ bẹ̀rẹ̀ sí àtàkì Christianity. ṣé ẹgbọ́n kan tí pásítọ̀ yìí tí wọ́n sọ no pásítọ̀ yóò parọ́ náà pásítọ̀ yìí sọ reality ká ní pé Islam àwọn àáfàá wa tá a ní ilẹ̀ Yorùbá yìí ká ní wọn máa lọ tú di ẹlẹ́sìn kejì ni ká ní wọn máa tú di ẹlẹ́sìn kejì ni ẹlẹ́sìn kejì yẹn náà kò ní wá máa tú di Islam ok ìgbà tẹ́yìn lọ ń tú di ẹ̀sìn wọn tẹ́ ń tú báìbù wọn tẹ́ ń tú gbogbo ẹ̀ ń tú báìbù ìṣẹ̀ṣe kí Ọlọ́run paná adébọrẹ́ kọ́ ló ń ṣe gbá kan kí Ọlọ́run ṣàwo kan ṣé Ọlọ́run tó sọ nínú ayélujára pé ẹni tẹ́mi Ọlọ́run bá ní ẹni tẹ́ tó bá ń wù èmi Ọlọ́run ni máa jẹ́ kó rí Islam ṣe ṣé Ọlọ́run ò mọ̀ kan tó ń sọ ni ẹni tí ó ṣe Islam ó máa ṣe nǹkan míì kí ló wá fà tí àṣewá jẹ́ kí ogun mi ẹni tí ó ṣe Islam máa ṣe nǹkan míì ìwọ tó dẹ̀ jẹ́ mùsùlùmí di mùsùlùmí ẹ mú kó gbá wákàtí márùn ẹ mú kí wákàtí márùn ẹ kó pé tó bá dásìkò àwẹ̀ kó gbà àwẹ̀ tó bá fẹ́ ṣe tọlọ́run náà ṣe tọlọ́run ṣé condemnation nìkan ni ṣé kẹ́ condemn ẹ̀sẹ̀ lẹ́sìn nìkan lẹ lè fi polówó Islam ni ṣé kò sí ìwàásù míì tẹ́ lè ṣe ni ṣé kò sí ìwàásù míì tí ẹ lè ṣe ni tó ṣàjà sí pé àfi kẹ́ ṣá máa condemn àfi condemnation àfi kẹ́ ṣá máa condemn ṣé ẹ̀sìn nìyẹn tàbí ẹ̀sìn àwọn wèrè olóṣùká ìsọnù Mr. Bámidélé Adédèjì mo bẹ̀yìn ẹjọ́ ẹ má jẹ́ kí á bèbú ẹ jẹ́ ká jẹ́ kálàáfíà kó jọba èmi tí mò ń sọ̀rọ̀ I am a Muslim but we must say the reality ẹ jẹ́ ká sọ reality ọ̀rọ̀ èbú kọ́ lélẹ̀ ọ̀rọ̀ èpè náà dẹ̀ kọ́ ní eléyìí ẹjọ́ ẹ jẹ́ ká sọ reality ẹ jẹ́ ká sọ reality ẹ jẹ́ ká bára wa sọ nǹkan tí ń ṣe òkodoro ọ̀rọ̀ ẹ jẹ́ ká bára wa sọ nǹkan tí ń ṣe òkodoro ọ̀rọ̀ ẹ jẹ́ kí nǹkan tí àwọn àfáà ń ṣe tó ń bí wa nínú tá a mọ̀ pé kíní yìí ohun tí ò dáa ni ẹ má jẹ́ ká wa náà ẹ má jẹ́ ká ṣe the same thing ẹ jẹ́ kémi àti yín ká bẹ̀rẹ̀ sí ní máa wàásù àlàáfíà ká máa bára wa gbé
pẹ̀lú ìgbésí ayé àlàáfíà. Mr. Sunday Adébánjọ, mo kí yín. Fúlàní agenda ni o, bí Fúlàní ṣe ṣe abẹ́ àṣà Lárúbáwá bí Fúlàní ṣe sá sí abẹ́ àṣà Lárúbáwá Islam bojú ni ó gba ilẹ̀ Haúsá. Ìjà ìsìn kan kíní kan bó ṣe yẹ́yìn mọ́ Mr. Sunday Adébánjọ, àmọ́ ìsìlámù ò rí bẹ́ẹ̀. Wàláì làhazim, wàláì ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn Islam. Àwọn àfáà yìí àwọn ni ọmọ sàn tó ń kó pọ́npọ́ bá Islam. Ṣé ẹ ti rí nǹkan tẹ́yìn àfáà ilẹ̀ Yorùbá? Ṣé ẹ ti rí nǹkan tẹ́yìn dálẹ̀ báyìí? Ṣé ẹ ti rí nǹkan tẹ́yìn dá sílẹ̀ báyìí? Ṣé ẹ ti rí nǹkan tẹ́yìn dá sílẹ̀? Ṣé bánàbí ṣe ṣe ìsìlámù rè? Ṣé tó bá jẹ́ pé bánàbí ṣe ṣe ìsìlámù rè, ṣé ìsìlámù máa gbòòrò? Ṣẹ́sìn Islam ṣó máa gbòòrò? Ẹ dẹ̀ fẹ́ sọ àwa mùsùlùmí di wèrè. Ẹ dẹ̀ fẹ́ sọ wá di pé ká máa rìn gan kójú máa tì wá. Ẹ yẹ ká bẹ̀rù Ọlọ́run, kí ló dé? Ẹ yẹ ká tẹ̀síwájú nínú ọ̀rọ̀ tí yìí. Mùdírù Mọ́ríkàsì yín onírú àgbáyé tí wọ́n sọ wípé Jésù bá Màríà Magdalene sùn, òpònú gbogbo yín, ẹ rí bàbá yẹn caution. Àfi èèyàn kan báyìí, àáfàá kan ṣo tí mo rí tó sọ̀rọ̀ lórí nǹkan yẹn wípé bàbá onírọ́ ni yín. Ẹ rí nǹkan kan sọ sí, iṣẹ́ kọ́ ni gbogbo yín rẹ́rìn. Ẹ dẹ̀ rí yẹn gẹ́gẹ́ bí blasphemy against Christianity. Nígbà tí ẹ bá wa share. ṣé wàkí lápá yín, akídìdìrín yín tó sọ pé tí Jésù bá kú fara Nàìjíríà ó kú gbé ni, àti pé kò wá kú fẹ́ nìkankan. Ẹ rí yẹn gẹ́gẹ́ bí blasphemy. Ẹ rí wọn bíi pé wọ́n ń ba ẹ̀sìn ẹnìkan jẹ́. Nígbà tí ṣé ẹ ti rójú ayé báyìí? Ṣé ẹ ti rójú ayé báyìí? Ẹ wá ní Christian support oníṣẹ̀ṣe. Wọn ò ṣe ní support oníṣẹ̀ṣe. Wọn ò ṣe ní support oníṣẹ̀ṣe. Wọ́n máa support oníṣẹ̀ṣe now, because ká ní pé Christian ò fọpọlọ ṣe ni, ẹ̀yin àfáà yìí ẹ ti fẹ́ dá wà láàlẹ́. Ìgbà tí this kìíní yìí ó clear, a ní Christian, a ní Yorùbá, a ní Muslim, a ní Judaism, ẹ̀kankan ẹ̀sìn tó popular jù. Ẹ tiẹ̀ kọ́kọ́ mọ ibi táwọn àfáà yìí tí ọ ti kọ́kọ́ fi bẹ̀rẹ̀. Bó o ṣe lè wọ́n á ní bídíà, bó o ṣe lè wọ́n á ní bídíà, bó o ṣe yìí wọ́n á rí bídíà. Ìgbà tó rí pé ìyẹn ò jẹ lọ mọ́, ọ tún ta máwọn ní Christian. Ó tún di pé kọ́bẹ̀rẹ̀ sí ní máa condemn Bible, kọ́bẹ̀rẹ̀ sí ní máa condemn Jésù. Ẹ ta mọ́ ní Christian tán, àwọn yẹn ọ dá gbogbo ọgbọ́n tí ọ lè dá láti páyín lẹ́nu mọ́. Ọ rí páwọn òrí yín páyín lẹ́nu mọ́, ọ fi yín lẹ̀, ọ fàyín lé Ọlọ́run lọ́wọ́. Ọ fàyín lé Ọlọ́run lọ́wọ́. Ẹ tún wá bẹ̀rẹ̀ sí ní máa lọ bú àwọn babaláwo. Ẹ tún bẹ̀rẹ̀ sí ní máa lọ bú àwọn oníṣẹ̀ṣe tó dẹ̀jà sí pé ilẹ̀ Yorùbá la wà. A ti kọ́kọ́ jẹ́ Yorùbá ká tó jẹ́ Mùsùlùmí. A ti kọ́kọ́ jẹ́ Yorùbá ká tó jẹ́ Mùsùlùmí. Ní Saudi Arabia tí Islam ti wá, ṣé Mùsùlùmí nìkan ló wà ní Saudi Arabia? Ṣé àwọn tí ò ń ṣe Mùsùlùmí ṣé wọn ò sí ní Saudi Arabia ni? Ṣé Saudi Arabia ṣó pa ẹ̀sìn tí ó kì í ṣẹ̀sìn Islam mu ní kíní Saudi Arabia ni? Kó wá jẹ́ pé nílẹ̀ lẹ́bọ̀lógún làwa fẹ́ pa ni àwa fẹ́ sọ pé a fẹ́ paná nǹkan tó ń ṣe Islam. Àwọn oníṣẹ̀ṣe àwa fẹ́ paná wọn mú. Ṣó possible? Kò lè possible now. Ẹ yẹ ká jẹ́ pé ogun omi. Mo kí gbogbo yín tó wò mí, ó tẹ fí omi ò ní fọ́ bẹ́ẹ̀ náà ní títí ẹ fi ń gbọ́ mi kò ní di láṣẹ Elédùmarè. Àwa báyìí náà dá máa ṣe nǹkan láàbí kò ní kọ́ sọ̀dẹ̀ kó wa. Mo ń fi eléyìí mo fi ń ṣe wàásù fáwọn àfáà wa, ẹ̀yin àfáà, ẹ̀yin tá a gbọ́kànlé, ẹ̀yin tá a ń wò níwájú, ẹ̀yin tá a ń tẹ̀lé, ẹ̀yin gan lẹ̀ ń ba ìsìláàmù jẹ́. Ta lọ́lọ́run kọ́ ló ń ba ìsìláàmù jẹ́? Ẹ̀yin àfáà yìí, ẹ̀yin lẹ̀ ń ba ìsìláàmù jẹ́, ẹ̀yin lẹ̀ ń jẹ́ kí ìsìláàmù sọ àwọn èèyàn. Tani Olorun fúnra rẹ̀, Muslim ṣáni tẹ́lẹ̀, Abdulaziz ta lọ́lọ́run. Ṣé bí Mùsùlùmí ni tẹ́lẹ̀? Wàásù gbóná ẹ̀yin àfáà yìí ni ẹ fi sọ́ di ẹlẹ́bọ. Mùsùlùmí ni wá, but ilẹ̀ Yorùbá lọ́lọ́run dá wa sí, tá a dẹ̀ ní ewé àtegbò tó dájú. Tẹ́ ẹ bá rẹ́ni tó ń jáwé tí ó ń jégbò, tí ẹ fẹ́ bìkítà lórí nǹkan tó fi ń ṣe, ẹsẹ̀kẹsẹ̀ ẹ ti sáré sọ pé lẹ́bọ ni, ẹ ti já tíkẹ̀ẹ̀tì iná, ẹ ti jálé lọ́wọ́, ẹ ti já tíkẹ̀ẹ̀tì iná lé lọ́wọ́ ẹsẹ̀kẹsẹ̀, ẹ ti sáré kọ̀ndẹ́mù ẹ̀, ẹsẹ̀kẹsẹ̀ báyìí ẹ ti máa kọ̀ndẹ́mù ẹ̀. Ẹ jẹ́ máa bá wa tẹ love and like, kẹ́ máa bá wa share program yìí, a fi ń dára wa lẹ́kọ̀ọ́ ni.
ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé náà tẹ́ bá fẹ́ contribute sí nǹkan tí mò ń sọ yìí ẹ pè mí sórí 08141123573 direct call ni ẹ má pè mí WhatsApp o direct call ni o 08141123573 tẹ́ bá nìkan tí ẹjọ́ mi ò kò kí ń ṣọ̀rọ̀ èbú ẹ má pè láti ṣe pé fún anybody ẹ má pè láti dá anybody lẹ́bi àbí láti dá anybody ní àre ẹ ṣá pè kẹ́yìn náà kẹ́ sọ point of view tí yín kẹ́ sọ ojú ìwòye titi yín. Ìgbà tá a bá jọ ń gbé ìlú tá a wà kò kí ń ṣe orílẹ̀-èdè Islamic country Nàìjíríà tá a wà yìí a ní freedom of religion tó túmọ̀ sí pé oníkálukú máa ṣe ẹ̀sìn tó bá wù ṣó wá yẹ kẹ́lẹ́sìn kan máa dí ẹlẹ́sìn kejì lọ́wọ́ ó wá fẹ́ lọ ṣojú òrìṣàbí kan ẹni kan má ṣe ìyẹn kọ́ ló dá wà láìlẹ́ o ìṣẹ̀ṣe ọdún ìṣẹ̀ṣe tó fẹ́ ṣe nílọrin òun kọ́ ló dá wà láìlẹ́ o àwọn oníṣẹ̀ṣe yẹn ti lẹ́gi owó ó ti mean Islam already ẹ̀yin àfáì náà lẹ́dẹ̀ fà á ẹ̀yin lẹ́ fà náà jẹ́jẹ́ lẹ́lẹ́bọ jókòó ara ẹ̀ ẹ̀yin lẹ̀ ní kẹ́lẹ́bọ ẹ̀yin lẹ̀ ní kí ọlọ́run kó panadẹ́bọ rẹ kọ́lọ́run kó bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ́ bọ igbá kan àwo kan kíní kan kí ni pọ́blẹ̀mù titi ẹ ṣẹlẹ́bọ nìwọ ni ṣe bí mùsùlùmí nìwọ kí ló pa mùsùlùmí àtẹlẹ́bọ pọ̀ ẹ̀dẹ̀ tún ti wá gbàgbé pé orílẹ̀-èdè ta wà yìí àti muslim àti christian àti babaláwo gbogbo wa àti wọnú ara wa fámìlì wo lẹ máa tú tí kò sí christian bẹ́ẹ̀ fámìlì wo lẹ máa tú tí kò sí oníṣẹ̀ṣe bẹ́ẹ̀ ní ilẹ̀ yorùbá yìí ìjà rí fámìlì kan tó jẹ́ pé pure gbogbo fámìlì yẹn from A to Z gbogbo fámìlì yẹn christian ni gbogbo wọn ṣó wà ṣé a rí fámìlì kan ní ilẹ̀ yorùbá yìí tó jẹ́ sí pé from A to Z gbogbo wọn mùsùlùmí ní gbogbo wọn kò sí ṣé fámìlì kan wà nílẹ̀ yorùbá yìí tó jẹ́ sí pé from A to Z gbogbo wọn oníṣẹ̀ṣe ni wọn gbogbo wa jọ wọnú ara wa ni kódà babaláwo ń mú ọmọ ẹ̀ babaláwo ó ń fi ọmọ ẹ̀ lẹ́tọ̀ọ́ bá fẹ́ ṣe islam tó tún máa ń rán nílé kéwú tó máa tún ṣe wàlímọ̀ fún tá a bá fi ìfẹ́ tá a bá fi wàásù ẹ̀sìn islam gan máa ti gbòòrò ju báyìí lọ islam ti máa kún ju báyìí lọ ládùúrú chapter tó wà nínú àlìkòríàn ládùúrú ìwàásù tó wà nínú àlìkòríàn ó wá jẹ́ pé ẹ ṣàgbógun ti àwọn ọ̀tá ẹ gbógun tàwọn ọ̀tá ẹ paná adébọrẹ́ ẹ paná iṣẹ́ òun lẹ́yìn rí fi ṣe wá sí tabadẹ sọ̀rọ̀ ẹni kèfèrí ni wá tabadẹ sọ̀rọ̀ ẹni kèfèrí ni wá ẹ wò ẹ yẹ kí pásítọ̀ yẹn tẹ̀síwájú ẹ tún gbọ́ pásítọ̀ yẹn ẹ bá mi lọ́wọ́ láì. kọ́sàn wọn rí gẹ́gẹ́ bíi wípé wọ́n ń ṣe blasphemy against ẹ̀sìn ẹlẹ́sìn wọ́n ń tọwọ́ bọ ẹ̀sìn àwa kìrìsìtẹ́nì dákẹ́ àfọwọ́lẹ́rán à ń wo ìwà òpònú ìwà amukunmẹ́kọ̀ọ́ yín tí ẹ̀ ń hù à ń wò yín báyìí a sọ̀rọ̀ torí wípé ẹni tí àwa ń tẹ̀lé òun gangan ni wọ́n ń pè ní àlàáfíà òun ni Prince of Peace àlàáfíà yẹn dẹ̀ jẹ́ lára wa torí pé nǹkan tó fi kọ́ wa ni wípé káwa má bá ọ̀tá jà ká máa nífẹ̀ẹ́ àwọn ọ̀tá wa ẹni tó bá ń ṣépè fún wa ká máa gbàdúrà fún ohun táwa kọ́ lọ́dọ̀ ẹni tó jẹ́ lídà tiwa nìyẹn ṣùgbọ́n ohun tẹ́yìn kọ́ lọ́dọ̀ àwọn ẹni tiyín òun náà lẹ́yìn ṣe yẹn Kùránì sọ pé ẹni bá ti bá yín jà ẹ bá jà ẹni bá yọ yín ẹ yọ wọ́n lẹ́nu ẹ dà wọ́n láàmú ẹni tí ò bá ti gba ẹ̀sìn yín ẹ fìtínà wọn ẹ pa wọ́n ibikíbi tẹ́ ẹ bá ti bá wọn ẹ gé wọn lórí Kùránì yín sọ bẹ́ẹ̀. ṣe ẹ̀gbọ́n kan tí tí pásítọ̀ yìí tí wọ́n sọ ẹ ti sún àwọn tí wọn kì í ṣe lẹ́sìn Islam kódà mùsùlùmí àwa tájọ jẹ́ mùsùlùmí gan yẹn gan ẹ ti sún wa kùn ògiri torí bá a ṣe lè àrámù bá a ṣe lè bídíà bá a ṣe lè ọwọ́ná bá a ṣe lè ọ̀ṣẹ̀gbá ẹ ti sún wa kùn ògiri òun ló fà á ẹ wo bí ókè ṣọ́rọ̀ tí pásítọ̀ yìí wá sọ yìí ṣé pásítọ̀ yìí parọ́ tábà máa sọ a máa ní pé ó ń sọ̀pọ̀tì oníṣẹ̀ṣe torí pé kò kì í ṣe muslim ókè èmi tí mo jẹ́ muslim náà tẹ́ ẹ rí mi mọ́ṣáláṣí tí mo wá kírun tẹ́ ẹ sọ fún mi pé mo jù ká àtàyà bákan tẹ́ máa ń tẹ́ fún mi pé bí mo ṣe sálámù ò dáa mo sálámù bákan tó yẹ kí bó o ṣe lè ọwọ́ náà bó o ṣe lè ọwọ́ náà bó o ṣe yìí
iná ni, bó ṣe yìí iná ni, bó ṣe yìí iná ni. Báwo lẹ̀sìn ò ṣe ní súyàn? Tẹ́yìn àfáà tẹ́bà lọ ṣọ́ra kẹjẹ́ kálàáfíà kó jọba, wàláì ẹgbẹ̀rún gbèje ènìyàn máa fi Islam lẹ̀ ní ilẹ̀ Yorùbá yìí because ẹ̀yin lẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ rìsáàṣì lórí ẹ̀sìn ẹlẹ́sìn. Bẹ́ẹ̀ náà dẹ̀ ṣe ń ṣe rìsáàṣì lórí ẹ̀sìn ẹlẹ́sìn, ó ti wá ń ṣe rìsáàṣì ní orí ẹ̀sìn tiyín báyìí o. Ó ti wá bẹ̀rẹ̀ rìsáàṣì lórí ẹ̀sìn tiyín báyìí o. Ó ti wá bẹ̀rẹ̀ rìsáàṣì lórí ẹ̀sìn tiyín náà báyìí o. Ẹ má yẹ kó ka yín lára o. Ẹ wá sásá bí àṣìṣe Tani Olorun, ẹ fọlọ́pàá gbé ó di èrò ẹ̀wọ̀n. Ok, bó pẹ́ bóyá wọn ò lè pa Tani Olorun, ó máa bọ́ ń bẹ. Evidences dẹ̀ ti wà ní oríṣiríṣi tọ́dẹ̀fẹ̀ lò against ẹ̀yin tẹ́ pé Tani Olorun lẹ́jọ́. Wọ́n nígbà tó according to bí ṣòwò rẹ̀ ṣe sọ̀rọ̀, ó nígbà tó máa dájọ́ fún tó máa lọ sí ẹ̀wọ̀n, ó ní wọ́n ti nà bó ṣe débẹ̀ bá ìṣe lọ́mùnà débi pé kí ni, débi pé wọ́n ti kan lẹ́sẹ̀ kan. Ẹjọ́ yẹn ló máa fà lọ fàbọ̀. At the end of the day, tí Tani Olorun tó bá wá padà jàre, kílẹ̀ yín àfáà yìí kílẹ̀ fẹ́ máa sọ? Kílẹ̀ yín àfáà yìí kílẹ̀ fẹ́ máa sọ? Ẹ jẹ́ ká wàásù àlàáfíà. Mo kí gbogbo ojú tó wò mí, ẹjọ́ ẹ bá mi share program yìí, ẹ bá mi share kó lọ káàkiri. Yálà bó jẹ́ mùsùlùmí bá mi share, bó jẹ́ christian bá mi share, bó jẹ́ babaláwo bá mi share rẹ̀. Ẹ jẹ́ ká gbàlàáfíà láyé nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká gbàlàáfíà láyé, kẹ́lẹ́sìn kan má jẹ́ ẹlẹ́sìn kejì lọ́wọ́. Oníṣẹ̀ṣe ṣe ti tiẹ̀, wàláì kò sẹ́lẹ́sìn tí kò ní tiẹ̀ lára. Àwọn oníṣẹ̀ṣe náà ní tiwọn lára, bọ̀ ẹ̀yin àfáà ilẹ̀ ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá a lè sọ. Àfáà tó tún jáde tó tún ṣe wá sí pé kálàáfíà jọba, bàbá kí ó gba gold, ìṣẹ̀lẹ̀ tún bu ẹni agbẹnusọ àwọn oníṣẹ̀ṣe. Àbíkílẹ̀ kí bàbá kí ó gba gold, kí bàbá odindi bàbá kí ó gba gold. Bí bàbá yẹn ṣe ń sáré pé kálàáfíà jọba nílẹ̀ Yorùbá sẹ́ ẹ̀yin mùsùlùmí ẹbẹ́ ṣe Kùránì kan náà lájọ ké, ẹ̀sìn ò rí báyìí, Islam ò rí báyìí, Islam ò rí báyìí, káyẹ kálàáfíà jọba. Ìṣẹ̀lẹ̀ mú bàbá yẹn bú. Wàláì tí n bá fi ẹ̀sìn Islam lẹ̀, mo lẹ́rìí tó dájú tí mo lè fi ẹ̀sìn Islam. Ẹ̀yin àfáà yìí tó kéèyàn fi Islam lẹ̀ fún yín pé tó bá jẹ́ pé báyìí ní Islam ṣe rí o. Ọlọ́run ọba tèmi mọ̀ tó sọ̀rọ̀ ní Quran chapter 10 verse 100 wípé ẹni tèmi Ọlọ́run bá nífẹ̀ẹ́ sí ló máa rí Islam ṣe. So ẹni tọ́lọ́run pè sínú Islam ó máa ṣe nǹkan míì. Tẹ́ ẹ bá wá nígbàgbọ́ nínú Al-Quran nìyẹn, definitely ẹ máa fi ẹlẹ́sìn, ẹ máa ṣe wàásù ẹ̀sìn tiyín o, but ẹ ní máa lọ condemn ẹ̀sìn ẹlẹ́sìn, ẹ ní máa lọ kọwọ́ bọ ìwé ẹ̀sìn ẹlẹ́sìn. Condemnation la fi bà Islam jẹ́. Condemnation yìí ni tí ó dájú pé tó bá ti múra ẹ̀sìn tí o bá ti ń bọ̀ báyìí, àwọn alára bíi ìtúndé gbogbo táà ṣe náà ó tún máa condemn ẹ̀mú wa lọ́wọ́ ni, ó tún máa condemn ẹ̀mú wa lọ́wọ́. Ṣé everything ni, ṣé kò tẹ̀ sí ìgbádùn kankan nínú Islam ni? Àfi àrámù. Ẹ lọ wo péjì ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lórí Facebook. Ní orí Facebook. Wọ́n ń já tíkẹ́ẹ̀tì iná lé àwọn èèyàn lọ́wọ́ ni náà. Wọ́n pín tíkẹ́ẹ̀tì iná bẹ́ẹ̀ ni tó ń ṣe give away recharge card. Bó ṣe lè ọwọ́ náà, bó ṣe ọwọ́ náà. Ẹ yẹ ká tún tẹ̀síwájú. Àlàáfíà náà ẹ̀sìn ní ọ̀hún wá dà báyìí o. Ṣebí ńgbà táwa Kìrìsìtẹ́nì tẹ́ sọ títí tá a wò yín ràn bíi pé ajá tá a fi yín pe ajá, tá a fi yín pe ẹran, lẹ́tún wá bẹ̀rẹ̀ sí ta sáwọn oníṣẹ̀ṣe. Àwọn yẹn ò dẹ̀ lè gbà á. Àwọn yẹn náà wọ́n wá dìde padà. Wọ́n bẹ̀rẹ̀ sí bú àwọn, ìgbà táwọn bàbá yín ń bú àwọn bàbá tiwọn, ìgbà táwọn bàbá yín ń pe àwọn ní aláṣìṣe, ẹ máa rí nǹkan kan sọ. Ìgbà tán ń pè wọ́n ní aláṣìṣe pé kò síṣẹ̀ṣe àṣìṣe ló wà, ẹ máa rí nǹkan kan sọ. Ìgbà tí àwọn wá bẹ̀rẹ̀ sí ní bú ẹ̀yin padà tí wọ́n wá ń sọ̀rọ̀, ẹ wá ní wọ́n ń rí ẹ̀sìn yín fín, wọ́n ń tako Ọlọ́run yín, wọ́n ń ṣe blasphemy against Muhammad yín.
ẹ ní làákàyè afalata kìlú náà gbogbo yín pátá ẹ ní làákàyè. tí ó bá jẹ́ pé ẹ ní làákàyè ó yẹ kẹ́ ẹ jókòó kẹ́ ẹ rò wípé nǹkan tá à ń fà lẹ́sẹ̀ yìí ṣé kò ní yọ wá sílẹ̀. ìyẹn ṣe rí mo dúpẹ́ fún àwọn bàbá tiwa nínú ìgbàgbọ́. ṣé ẹ gbọ́ báyìí ẹ̀yin àáfà lẹ fún wọn lọ́rọ̀ sọ ẹ̀yin àáfà yìí lẹ fún wọn lọ́rọ̀ sọ ẹ̀yin àáfà yìí ni ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ara lórí mùsùlùmí sí mùsùlùmí ẹgbẹ́ ẹjọ́ ń sọ̀rọ̀ Ọlọ́run ni ó dẹ́ẹ̀dì bíbí pé níbi ọ̀rọ̀ Ọlọ́run tẹ́jọ́ ń sọ Kùránì kan náà tájọ́ ń kà á dẹ̀ sọ pé Kùránì ó pè méjì ẹ̀dẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní máa takora yín ẹ̀dẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní máa tako ara yín ẹ wá bẹ̀rẹ̀ sí ní máa takora yín débi pé ẹ wá ń gbéra yín lọ sí kóòtù nínú ẹ̀sìn kan náà àáfà sáàfà àáfà sáàfà ṣé ẹ̀dẹ̀ jẹ́ káwa tá à ń tẹ̀lé yín tí ń mọ wa lórí Islam tí a kéwú púpọ̀ ṣé ẹ̀dẹ̀ máa jẹ́ ká gba ẹ̀sìn ṣé ẹ mọ̀ pé ẹ̀ ń kó rẹ̀wẹ̀sì ọkàn bá wa tá a jẹ́ mùsùlùmí lukewarm muslim ni because àwọn àfáà ti pínra wọn sí oríṣi méjì báyìí àwọn àfáà kan wà àwọn tí wọn gbogbo wà sí tiwọn báyìí ọwọ́ná àwọn àfáà igun kejì tí wọ́n wàásù tó jẹ́ pé òṣèlú kò sún tó kàn wọ́n ṣá ti fáwọn lówó kò sún tó kàn wọ́n àwọn kan tó bá ti rówó báyìí wọ́n máa ṣe gàngàn àwọn àfáàfẹ́ lè máa yọwọ́ ẹ̀ṣẹ̀ síra wọn tó bá dóde gbogbo ohun tó yẹ ká mójútó nínú Islam á mójútó ẹ wòye thousands ọmọ tó ń ṣetán ní ilé kéwú ẹ wo ní throughout ilẹ̀ Yorùbá yìí ẹ wo iye ilé kéwú ta ní ẹ wo thousands ọmọ tí ó ń jáde lọ́dọọdún kí ni ìgbésẹ̀ ẹ̀yin àfà tẹnu ti tọwọ́ yìí ẹ̀yin àfà tí orí ti ṣẹ́gi ọlà fún yìí kí ni ìgbésẹ̀ yín lórí àwọn ọmọ kéékèèké tó ṣẹ̀ parí kéwú wọn ẹ wá ní kó má ṣe jálábì ẹ wá ní kó má ṣoògùn ṣé wọn ò ní jẹun ni iṣẹ́ wo ló fẹ́ ṣe instead kẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa ṣe ètò ilé kéwú ètò ilé kéwú bẹ́ẹ̀ ṣe máa ṣe rebrand ilé kéwú tẹ́ fi máa ṣe vision da Nigerian curriculum débi pé ẹni tó bá ti lọ sí ilé kéwú yẹn tó ń jáde ọdún mẹ́rin ẹ̀ certificate tó máa gbà kó mọ equivalent sí bóyá bí BXc tàbí bó tiẹ̀ jẹ́ diploma courses tí ó máa wà relevant ètò fi yẹ kẹ́ ẹ ṣiṣẹ́ tọ gbogbo eléyìí ẹ ṣiṣẹ́ tọ́ náà ojoojúmọ́ ayé báyìí gbogbo ìwàásù tiyín condemnation ni gbogbo ìwàásù tiyín condemnation ni gbogbo ìwàásù tiyín condemnation ni Islam máa sọ àwọn èèyàn ṣé ẹ rò pé tí ọ̀rọ̀ yẹn bá tiẹ̀ di ọ̀rọ̀ pé ogun ànírógun lẹ Yorùbá ànírógun Nàìjíríà lágbára Ọlọ́run ṣùgbọ́n tó bá tẹ̀ wá di pé ó tiẹ̀ wá di ogun náà ṣé ẹ rò pé gbogbo mùsùlùmí ló máa support ẹ̀yin àfáà yìí ni wàláhì azim èmi gẹ́gẹ́ bí ẹnìkan lórí ọ̀rọ̀ kéèsì Tani Olorun yìí torí èmi mọ̀ ẹ̀yin àfáà lẹ sún Tani Olorun di ọ̀tá Ọlọ́run ládùúgbò gbogbo ìyà tó ń jẹ mùsùlùmí ẹ̀yin àfáà ilẹ̀ ẹ̀jẹ̀ ká mọ bá a ṣe máa kọ̀ya bí mùsùlùmí ṣòṣèlú ẹ̀yin àfáà yìí náà lẹ máa jáde lẹ máa sọ wípé àràmù lòṣèlú kinní kan lòṣèlú igbá kan lòṣèlú ẹ̀yin àfáà yìí náà ni àfáà mi tó bá jáde obìnrin ló máa mú bú gbogbo ìwàásù ti tiẹ̀ báyìí èpè ló máa fi ṣẹ́ ṣáà ń promote Islam ni àbí àǹdí Islam kù báwa ṣe ń ṣe against ẹ̀sìn tiwọn tá à ń bú ẹ̀sìn tiwọn ṣáwa lè gbàgbọ́ ẹ̀ Deborah ní ilẹ̀ Haúsá wọ́n ní ó sọ̀rọ̀ sanabi Muhammad sallallahu alaihi wasallam ẹsẹ̀kẹsẹ̀ ọ̀lẹ̀ ló kò pa ni wọ́n lẹ̀ ló kò pa ni tó bá jẹ́ báwa náà ṣe tó bá yẹ kí báwọn àfáà náà bó ṣe ń sọ̀rọ̀ sáwọn oníṣẹ̀ṣe bó ṣe ń sọ̀rọ̀ sáwọn pásítọ̀ yìí náà kọ́ máa lẹ̀yìn ló kò pa bẹ́ẹ̀ ẹjọ́ ṣógun ò ti ní ṣẹlẹ̀ ṣógun ò ti ní mí Islam in fact ó lágbára ohun tẹ́yìn àfáà wá sọ Islam dàbá yìí. a máa wo ibi tí fíìmù yín máa parí sí ẹ bìlífì pé àwọn ọmọ tiwọn náà kàwé wọ́n kàwé jù yín lọ
ẹ lọ gbọ́ dáadáa wọ́n ní àwọn ọmọ bá tó wa ṣí dáńtọ́ tó lè gbèjà wọn ẹ ríran wò ìlú Ìlọrin yín yẹn tẹ́ ẹ fẹ́ kí oníṣẹ̀ṣe wà yẹn ẹ rí wípé wọ́n á wọlé wá lórí ẹjọ́ tẹ́ ẹ fẹ́ fà pẹ̀lú Tani Olorun yìí ṣé bá ń sọ fún yín níjọ́ kìíní àná pé kẹ́ ṣọ́ra à ń sọ fún yín àwọn ọmọ yín ń sọ fún wa wípé àwọn ò mọ nǹkan tá à ń sọ ẹ padà rí ní ìsinyìí ọ̀pọ̀lọpọ̀ yín náà dẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ ní ẹ ṣẹbọjú kí ló dálẹ̀ lọ ẹ ń gbà pẹ́ka ìjọ́ kìíní àná tí mo sọ̀rọ̀ pé ẹlẹ́ẹ̀fẹ́ oníṣẹ̀ṣe mo ṣe fídíò kan wípé ẹ̀ẹ̀fẹ́ oníṣẹ̀ṣe ṣùgbọ́n àwọn elékulẹ́ja wà nílùú Ìlọrin àwọn olórí eko olórí ẹja àwọn eléwé ọmọ alágbo nǹkan kan ẹ̀ ń sọ pé àgbòbà àgbo kìíní ni wọ́n fi ṣe àgbòbà ni wọ́n ń forí eku náà forí kìíní wọ́n orí ẹṣin ṣe àbí kùránì yín sọ wípé lékulẹ́ja wà àbí kùránì yín lákàntì ẹ̀rùn lákàntì àwọn bàbá àkọsílẹ̀ wo ni àwọn bàbá yín ní látinú kùránì tí ó ń lọ ra lékulẹ́ja tẹ̀ ń lò gbogbo yín pátá alábòsí ni yín ẹ̀yin gangan lẹ ń ṣèṣẹ̀ṣe nílùú Ìlọrin fúnra yín apẹ tí àáfàá mi fi ń jóògùn gan ó tó. ó lágbára o ẹ̀yin àáfàá ṣe rí ohun tẹ́ ẹ sáyé dà báyìí ṣe rí nǹkan tẹ́ ẹ sọ ayé dà báyìí ṣé ọ̀nà àti jẹ yín ni ká pè ní àbí kí ló fà á because kò tiẹ̀ yé mi gá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  ṣe rí nǹkan tẹ́ ẹ sọ ok pásítọ̀ tó jáde tó wá sọ̀rọ̀ ṣé pásítọ̀ ìparọ́ ẹ wò gbà tí pásítọ̀ ì tí mú mọ́ra ok ṣé àwa muslim ṣé a ṣe evangelism táwọn christian ni ṣé gbogbo nàìjíríà torí ẹ̀ di christian torí ẹ̀ báwọn christian ṣe evangelism tó christianity ẹ̀ tún gbọ́gbọ́n pé kó fi súwìtì kó fi bisikíìtì kódà wọ́n tún gbọ́gbọ́n pé kó tún fi owó kó tún fi tọ̀yàn kó tún fi fàyàn lójúmọ́ra ṣọ́ọ̀ṣì míì tó bá lọ síbẹ̀ as a first time comer wọ́n á pè iṣẹ́ wo ló ń ṣe ó ṣẹ̀ṣẹ̀ wà ó yá wọ́n á tún gbéṣẹ́ fún ẹ ṣọ́ọ̀ṣì míì wọ́n á tún dá owó fún ẹ gbogbo ilẹ̀ Yorùbá torí ẹ̀ di kírísítẹ́nì torí ẹ o ká ń torí ẹ̀yìn tó wá jẹ́ pé bó ṣe lè ọwọ́ náà bó ṣe yìí ọwọ́ náà bó ṣe yìí ọwọ́ náà kò sí kan tó léwu kó máa ṣe nínú kírísítẹ́nìtì ìhun tó bá fi lè mọ̀ pé o ò jalè o ò pààyàn kò sí tó kan kírísítẹ́nì kan ṣe but Islam yìí náà ni bí irú èmi nísìnyìí òṣèré orí ìtàgé ni mí I'm a content creator I'm a skit maker comedian ni mí Islam fàwádà gbogbo ẹni bá ṣàwádà yóò wọná olórin kínní náà entertainment náà ẹ̀wùn kan táwọn àfáà kọ̀ọ̀kan ẹ̀wùn kan tó fojú àwọn tí wọ́n kọrin Islam ẹ̀wùn kan tó fojú wọn rí ọgbàjẹ tán lẹ́nu àwọn àfáà àwọn mùsùlùmí tó ń kọrin ọgbàjẹ tán lẹ́nu wọn títí báyìí ló kù ẹ fẹ́ sọ wọ́n dolo òṣìtàn kò sí entertainment kò sí nǹkan kan irọ́ náà dẹ̀ ni tẹ́ bá dẹ̀ pàdé àwọn tí wọ́n kọrin yìí náà irọ́ náà dẹ̀ ni ọ̀tọ̀ nìkan tẹ́ máa sọ online ọ̀tọ̀ nìkan tẹ́ máa bá wọn sọ tí ẹ bá rí wọn physically ọ̀tọ̀ nìkan tẹ́ máa bá wọn sọ tẹ́ bá rí wọn physically ẹ̀yin àfà ẹ yẹ ká jẹ́ kẹ́nu wa kókó ká dúró lórí ìkọ̀kan káyé takora wa mọ́ kí mùsùlùmí yé tako mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ mọ́ kí mùsùlùmí yé tako mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ mọ́ torí kí ni kí ló dé kí la gbé kí la jù ṣé ẹ mọ̀ pé ókè ohun tẹ́ ń ṣe yìí náà àwọn babaláwo náà ti jáde sọ̀rọ̀ o ẹ rí i pé tẹ́lẹ̀ ọkọ̀ kan ń bẹ̀bẹ̀ gbogbo wọn jáde wọn ń bẹ̀bẹ̀ bọ̀ nísìnyí báyìí ó ti dà sí yín lára pé ibi tọ́rọ̀ Tani Olorun máa já sí kó já sí èmi mọ̀ pé lágbára Ọlọ́run ọba Allah Ọlọ́run o bá mi dójú ti gbogbo ọ̀tá Islam àáfà tó bá ń ba Islam jẹ́ Ọlọ́run ò bá mi dójú ti irú àáfà bẹ́ẹ̀ ẹ yẹ ká gbọ́n kan táwọn oníṣẹ̀ṣe sọ àwọn náà sọ̀rọ̀ náà ọ ní pé ṣebí Tani Olorun la sì rí tẹ́ ẹ̀ rí ọ ní Tani Olorun tó wà lẹ́ẹ̀ni sìn ọ ní kó lé 100 bọ̀ èmi kọ́ máa bọ̀ ẹ jẹ́ kí n play video yẹn náà kí n tó give comments lórí ẹ̀. bí 100 tó wà nílẹ̀ báyìí. ó lágbára ẹ bá a ṣí àrẹ bá a ṣí àrẹ. wọn ò lè ní sinmi máa pé èèyàn gan torí látọ̀rọ̀ tiwọn náà máa kọ́ wọn èèyàn gan látọ̀wọn aṣíwájú wọn ẹ̀sìn wọn ọjọ́ pé wọn lè sọ̀rọ̀ kọ́ má bù ṣẹ̀ṣẹ̀ lọ́wọ́n àfa wọn ńláńláńláńlá ẹ lè sọ̀rọ̀ báyìí kẹ́ ẹ má dá sí ọ̀rọ̀ pé ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ lẹ́wọ̀n sọ pé ta ló bàbá kan sọ̀rọ̀ bàbá àgbàlagbà kọ́gbọ́n náà bẹ́ẹ̀ Yorùbá ṣe wí. àgò kọ́gbọ́n ó ní ṣe Ifá jẹ́jọ́ graphical ni
ṣé ifá náà fi tẹ̀lé kan dó ẹ̀sìn máa ní ifá náà fi tẹ̀lé kan dó ṣọ́wọ́ yóò tó kọ́ mọ́ bàbá yẹn wípé kí ló ṣe yẹn ó tàbùkù sẹ́ẹ̀sì táwa káwọn náà wá gbéra ká lọ dìde ṣùgbọ́n ẹ̀sìn ọmọlúwàbí tí ń ṣe kí ni ó ti ń fi rẹ̀ wọ̀n ṣé ìtọ́ ń ṣe yẹn ṣé ó ń ta ọlọ́run. wọ́n fi ń kan Islam báyìí pé ìsìlámù kì í ṣe ẹ̀sìn ọmọlúwàbí ẹ̀yin àfa dẹ́pútì ànàbí ẹ̀yin lẹ dá sílẹ̀ o ànàbí ò dẹ̀ wàásù Islam báyìí o ṣé tó bá jẹ́ pé báyìí ni ànàbí ṣe wàásù Islam ni ṣáwọn èèyàn máa gba Islam ṣé tànàbí bá wàásù Islam báyìí ṣáwọn èèyàn máa gba Islam ẹ̀yin àfa ẹ lọ ṣàtúnṣe gbogbo ẹ̀yin àfa ẹ pera yín jọ ẹ lọ ṣàtúnṣe àṣàwọ̀ ti wà láàrin ẹ̀yin àfa yìí ẹ̀wé láwàní bàkúà ẹ̀ máa sọ̀rọ̀ náà nínú ọ̀rọ̀ yín náà a ní bá bẹ̀rẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ yín náà a ní bá bẹ̀rẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ kí ló dé tó fi le tó yìí ṣé ọ máa ń so ẹran mẹ́ran kí ìkan dẹ́kan ìkan pa ni ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ wò mí mo kí yín ojú tẹ́ fi wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ náà ní títẹ́ fi gbọ́ mi ò ní di o ìrànlọ́wọ́ kan tèmi rí pé ẹ lè ṣe tó bá jẹ́ pé nítòótọ́ afẹ́ kálàáfíà jọba nílẹ̀ Yorùbá tó bá jẹ́ pé nítòótọ́ àfẹ̀jẹ́ ìsìn nílẹ̀ Yorùbá torí pé tógun bá dé ogun ò mọ̀ pé mo lóògùn ayẹta ogun ò mọ̀ pé mo kéwú ogun ò mọ̀ pé ìgbà náà pásítọ̀ ni mí o ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká rawọ́ ká máa kọ̀ndẹ́mù ẹ̀sìn ẹlẹ́sìn yálà ó jẹ́ Christian yálà ó jẹ́ Muslim fèsì ẹ̀sìn ẹ má kọ̀ndẹ́mù ẹ̀sìn ẹlẹ́sìn mọ́ ẹ jẹ́ ká fi ìfẹ́ àti àlàáfíà ẹ jẹ́ ká fi bára wa gbé àjọ wà níbi iṣẹ́ kan náà ni àjọ ń ṣiṣẹ́ àjọ wà níbi iṣẹ́ kò síbi tẹ́ máa dé nílé ayé yìí kò sẹ́ stéètì tẹ́ máa dé ẹ bá Muslim ẹ bá Christian ẹ bá ẹni tí ó ṣì kankan nu méjèèjì ẹ yẹ ká jẹ́ ká láàfíà jọba ẹ yẹ ká gbá láàfíà láàyè bá a ṣe ń ṣe yìí ẹ má jẹ́ ká bayé jẹ́ wàláì tó bá yá tá a bá sún ìjọba kùn gírí wàláì làhazim ìjọba lè sọ pé anything religion yẹn gan àwọn ò tiẹ̀ fẹ́ ohun tó ń jẹ́ Muslim ní kíní Nàìjíríà ṣé ìjọba ò lè ṣe ni ebi ìjọba ló nílùú ṣe bí kóòtù náà lẹ máa lọ ọ máa gbé evidence wá tíjọba bá rí pé fẹ́ tú ìlú mọ́ òun lórí tán ó lè káńsù yín náà ìjọba lè káńsù yín ìjọba lè káńsù yín kó lóun ò fẹ́ Muslim ní kíní Nàìjíríà ìbọn tó bá fẹ́ ṣe Islam ẹ fi Nàìjíríà lẹ̀ gbálù mùsùlùmí lọ ẹ má jẹ́ ká dá wàhálà lẹ̀ òun rè ọ̀tọ̀ nìkan tẹ́ ẹ gbé Tani Olorun fún ẹ wo ibi tó bá yín yí sí báyìí pẹ̀lú gbogbo bá ṣe tún sọ yìí náà àwọn àfáà mi náà tún jáwọ́ o wọn ò jáwọ́ nú ẹ̀ náà o wọ́n tún sì ń wá sí online láti wá máa bú èbú o wọ́n tún sì ń wá sí online láti wá máa ṣe condemnation o wọ́n tún sì ń wá sí online láti wá máa ṣe condemnation o wà láìtàlẹ̀ yẹn àfáì ohun tó máa pọ́n yín lé jù òun ni pé kẹ́rí àrọ́ra lọ withdraw case against Tani Olorun ẹ̀yin àfá kọ̀ọ̀kan kò kí ń ṣe gbogbo wọn mi ò sọ àfá tí kò kí ń bú oníṣẹ̀ṣe tí Tani Olorun bú o mi ò sọ yẹn o àmọ́ ẹ jẹ́ ká wà fún ara wa ẹ jẹ́ ká ṣàtúnṣe ẹ má yẹ ká kí a kọ lẹ́tà sógun ẹ má jẹ́ àkọ lẹ́tà sógun náà because nǹkan tí Tani Olorun fúnra rẹ̀ ń ṣe ó ń regret ẹ̀yin àfàlẹ́ sùn débẹ̀ mo mọ̀ pé ìgbà míì á ti sọ̀rọ̀ ìmítàn á ti ṣinú bí ẹ̀yin ò mọ̀ pé ọ ní pé ẹni tó bá ń wàwàkúwà ó máa rí ìrùkúrì ìwọ tó bá jẹ́ pé Islam ló gbàgbọ́ di Islam ẹ mú ìwọ tó bá jẹ́ Christian ló gbàgbọ́ di Christian ẹ mú ìwọ tó bá jẹ́ pé ṣẹ̀ṣẹ̀ ló gbàgbọ́ lọ di ṣẹ̀ṣẹ̀ ẹ mú ṣé rí tó bá ti di pé ká máa lọ tú di ara wa ká máa lọ tú di ẹ̀sìn ẹlẹ́sìn ẹni tí kò kì í ṣe mùsùlùmí kò lè rí nǹkan tó dá nípa Islam náà ohun tí ò dá nípa Islam òun ló máa rí ẹni tí ò ṣe Christian náà kò lè mùsùlùmí náà lè rí nǹkan tó dá nípa Christianity ohun tí ò dá nípa ìlú máa rí bẹ́ẹ̀ náà ní ìṣẹ̀ṣe
àmọ́ ohun tí èmi rí tí kò dá nípa Christianity tí mi ò bá sọ síta tí bá fi bú Christian tó bá jẹ́ pé mi ń ṣe ìwàásù Islam ok ní àrò ó fẹ́ lè má ṣàdúgbò tí wọn ò sí àwọn Christian máa jáde ó máa ṣe evangelism ẹ yí padà ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀ wọ́n á sọ̀rọ̀ Ọlọ́run wọ́n á kò ti Bible Ọlọ́run ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ bí kì í ṣe pé kí ó ronú padà bí kì í ṣe pé kí ó ronú pìwàdà àwa mùsùlùmí ṣé a ṣe evangelism tó àwọn Christianity ni opportunity internet táwa rí tó fàyè gbà èmi láti sọ̀rọ̀ tó fàyè gbà ìwọ láti fi sọ̀rọ̀ ẹ yẹ ká fi sọ nǹkan tó dáa ẹ jọ̀ọ́ gbẹ̀yìn tẹ̀ ń wò mí ẹ bá mi share program ẹ bá mi share ambassador of peace ni mí èmi fẹ́ kálàáfíà jọba ní ilẹ̀ Yorùbá ni mo fẹ́ kálàáfíà jọba ní ilẹ̀ Yorùbá ni ẹ yẹ ká stop ìjà ẹ̀sìn ẹ yẹ ká stop ká máa condemn ẹ̀sìn ẹlẹ́sìn ẹ yẹ ká stop ẹ má máa jẹ́ ká máa wà bí wèrè mọ́ ọlọ́pọlọ pípé la gbọ́ pé ó ń ṣe Islam ọlọ́pọlọ pípé ló ń ṣe Islam ẹ yé bú ẹ̀sìn ẹlẹ́sìn mọ́ ìwọ tó bú ẹ̀sìn ẹlẹ́sìn ó máa bú ẹ̀sìn tiẹ̀ náà nà kò sáni àmì bógún bá jẹ lọ ṣe bọ́gbọ̀n máa jẹ bọ̀ ṣé tógún bá jẹ lọ ṣé ọgbọ́n ò ní jẹ bọ̀ ni. Mr. Sunday Adébánjọ ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín torí t'Ọlọ́run ọba ìgbàgbọ́ àwa kan ní Islam ẹ jọ̀ọ́ ẹ má condemn any ẹ̀sìn any religion ẹ má condemn lórí péjì mi ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín torí t'Ọlọ́run ọba ni ẹ yẹ ká jẹ́ kálàáfíà jọba nǹkan táwọn àáfàá tí wọ́n ń ṣe táwọn correct wọn fún pé kò dáa òun náà lẹ́yìn náà ń ṣe yìí. Mr. Sunday ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run Mr. Sunday Adébánjọ ẹ dẹ̀ lo picture bàbá wa Chief Dr. Sunday Igboho Òòṣà ẹ má ṣe báyìí ẹ jọ̀ọ́ ẹ má yẹ ká ṣe báyìí ẹ má jẹ́ káwa náà tún pẹ̀lú ọ̀bọ máa jáwùrà ẹ má jẹ́ ká pẹ̀lú ọ̀bọ jáwùrà Mr. Sunday Adébánjọ kan tí ẹ̀ ń kọ́mẹ́ǹtì yìí kò dá ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ẹ kọ́mẹ́ǹtì kan tó dá nípa Islam tẹ́bà lè sọ nǹkan tó dá nípa Islam ẹ sọ nǹkan tó dá ẹ kọ́mẹ̀ntì kan tó dá nípa ẹ̀sìn tiyín ẹ kọ́mẹ̀ntì ẹ̀ síbẹ̀ ẹ jẹ́ kémi àti yín ẹ jẹ́ ká lófẹ̀ẹ́ láàrin ara wa ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní máa lo ìfẹ́ ládùúgbò wa ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní máa lo ìfẹ́ láwùjọ wa ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní máa lo ìfẹ́ pẹ̀lú ra wa ẹ jọ̀ọ́ lẹ́yìn ìgbà tí mo ti bá wọn sọ̀rọ̀ yìí tó bá dẹ̀ tún kọ́mẹ̀ntì nǹkan tó ń ṣe kínní blocking náà ló kù èmi tí mò ń sọ̀rọ̀ yìí I am a Muslim gbogbo báwọn àfáà ṣe ń condemn oníṣẹ̀ṣe mi ò ṣá bú wọn mi ò ṣá support àwọn àfáà yìí mi ò bú wọn mi ò dẹ̀ support ẹ̀ gbogbo báwọn àfáà bó ṣe ń condemn ẹ̀sìn ẹlẹ́sìn mi ò because ìwọ tó condemn ẹ̀sìn ẹlẹ́sìn ó dájú pé ó máa condemn ẹ̀sìn tiẹ̀ náà ni ó máa condemn ẹ̀sìn ti tiẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi share program yìí ẹ bá mi share rẹ̀ mo dẹ̀ sọ mo ti pin ní nọ́mbà náà fẹ́yìn tó bá fẹ́ pè wọlé láàrin mo ní ìṣẹ́jú 5 sí ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé tẹ́ fẹ́ dá sí program yìí tẹ́ ní ọ̀rọ̀ tó mú làákàyè dání tí kò ń sọ̀rọ̀ pé o fẹ́ ṣépè tí kò ń sọ̀rọ̀ pé o fẹ́ béèbú àǹfààní wà fún ẹ láti pè 08141123573 08141123573 ẹ pè kẹ́ dá sétò direct call ni o WhatsApp number mi rè bọ́ ẹ má pe WhatsApp number báyìí o because fóònù tí mo fi ń ṣe program lọ́wọ́ báyìí orí ẹ̀ náà ni WhatsApp mi wà o so ẹ má pè ní WhatsApp báyìí ẹ lè pe direct call báyìí fẹ́yìn tẹ́ bá ní nǹkan kan àbí méjì tẹ́ fẹ́ fi kún ọ̀rọ̀ tí mo sọ lórí pé kálàáfíà jọba ní ilẹ̀ Yorùbá ẹ má ṣì mí gbọ́ o ìwọ tó bá ti mọ̀ pé ọ̀rọ̀ tó fẹ́ sọ àáfà kan sì ń gbé ẹ nínú babaláwo kan sì ń gbé ẹ nínú pásítọ̀ kan sì ń gbé ẹ nínú kinní kan sì ń gbé ẹ nínú lọ jáwọ́ ń bẹ̀ Mr. Sunday Adébánjọ ẹni this is Fulani agenda to take àwa ọmọ káàró ojíire ni o ẹ lọ stop ẹ ok ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfà tí wọ́n ń ṣe wàásù yìí tí wọ́n condemn ẹ̀sìn lẹ́sìn ṣé oníṣẹ̀ṣe ni gbogbo wọn ṣé gbogbo Muslim ló support ẹ ni
báwo ni Fúlàní kan ṣe wá láti ibì kan táde sọ pé òun fẹ́ gbalẹ̀ Yorùbá wa adẹ̀málájú wálé a máa gbà. Mr. Sunday tẹ bá agitate fún Yorùbá nation àjọ agitate fún Yorùbá nation ni o ṣé ẹ gbọ́ mi ṣá èmi fọ́ra mi tí mò ń sọ̀rọ̀ yóò níye program tí mo ṣe lórí Yorùbá nation tí mo dẹ̀ gbójú mi síta lórí péjì yín lásán gan tó lo picture ara yín o picture sí Sunday Igboho lẹ lò yìí o èmi ń gbójú síta láti fi wàásù Yorùbá nation fáwọn èèyàn ni o láti fi wàásù Yorùbá nation fáwọn èèyàn àmọ́ ju gbogbo nǹkan tó léhùn tá a bá ń wàásù lọ́nà tí fẹ́ tá a bá nífẹ̀ẹ́ ara wa àjòjì kan ò ní wọlé sí wa lára o torí ó ní àlejò kan kò lè mọ sàárè afọ́jú o tó nílé ò bá júwe fún o àjòjì kan ò lè mọ sàárè afọ́jú tó nílé ò bá júwe fún un ẹ jẹ́ ká wa tá a jẹ́ ọmọ Yorùbá ẹ jẹ́ ká bára wa sọ nǹkan tí ń jẹ́ òkodoro ọ̀rọ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní máa lòfẹ́ pẹ̀lú ra wa kódà tá a bá rí ẹni àáfà tó tún lọ ń kọ̀ndẹ́mù ẹ̀sìn ẹlẹ́sìn ẹ jẹ́ ká jọ gbógun ti wá àáfà bẹ́ẹ̀ mọ́ṣáláṣí ètò tí ó ti ń kọ̀ndẹ́mù ẹ̀sìn ẹlẹ́sìn yẹn kò sí ohun tó burú jù tá a bá fẹ́ kò lé àáfà yẹn jáde ńbẹ̀ jáde àfẹ́ àmọ́ ìgbà jẹ́jẹ́ pàrọ̀ èèyàn náà àfẹ́ gbóòtọ́ ọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ àlàáfíà lẹ́ ń sọ yìí èèyàn mélòó ló ń wò mí báyìí èèyàn 7 but tó bá jẹ́ pé bóyá mo wá láti wá bú ẹ̀sìn kan fún kan ni ẹsẹ̀kẹsẹ̀ àwọn èèyàn àti ẹ ti máa gbogbo mi bẹ̀bẹ̀ látàrí ẹ bá mi ṣí ẹ mi ò tẹ̀ ní bẹ̀bẹ̀ rárá ẹ̀yin náà ti máa sáré ṣí ẹ má jẹ́ ká máa pín nǹkan tí ò dá ká ẹ yẹ ká máa ṣí ẹ nǹkan tó dáa náà ẹ yẹ ká máa ṣí ẹ nǹkan tó dáa náà ẹ má kó ṣàjẹ́ kí gbogbo gbà fìkan tí ò dá ẹ jẹ́ ká máa ṣí ẹ nǹkan tó dáa náà ọ̀pọ̀lọpọ̀ àfáà tẹ́ ń rí tó ń wá kọ̀ndẹ́mù ṣẹṣe torí pé ó ti mọ̀ pé tóun bá kọ̀ndẹ́mù ṣẹṣe àwọn kan wà tó máa bóun ṣí ara rẹ̀ ká ní pé bó ṣe wá kọ̀ndẹ́mù ẹ̀sìn ẹlẹ́sìn tí kò sẹ́ni tó bá ṣí ara rẹ̀ nísìnyìí ṣé mọ̀ pé tó bá dijọ́ mi á pè rẹ̀ sákìyèsí tá a bá rẹ́ni tó bá ń ṣe nǹkan tó yẹ pé ó mú ọpọlọ wá ó wà creative a ní support ẹ̀ a ní ṣí ara rẹ̀ a ní promote ẹ̀ tá a bá wá rẹ́ni tó wá ń ṣe nǹkan tó kù díẹ̀ káàtó tàbí àṣìṣe èèyàn tàbí èèyàn tiẹ̀ ṣe mistake ṣe àṣìṣe kan ẹsẹ̀kẹsẹ̀ báyìí á ti sáré trend ẹ ti sáré ṣí ẹ káàkiri á ti máa lọ káàkiri ìgbà tí Tani Olorun tó sun alikorian ẹ wòye views tó ní ìgbà tí àfáà kan náà tó wà nílùú òyìnbó náà tó máa ń gbáwọn àfáṣe pé gidi gan ẹ wòye share ẹ wòye views tó ní ẹ má jẹ́ ká máa support ẹ jẹ́ ká jáwọ́ nínú ká máa support ìbàjẹ́ ẹ yẹ ká bẹ̀rẹ̀ sí ní máa promote peace Bayo Black TV show peace ìhun tó máa mú àlàáfíà tó rọ̀ mọ́ Yorùbá lèmi Yorùbá ni mo dẹ̀ kọ́kọ́ jẹ́ kí n tó jẹ́ mùsùlùmí àmọ́ ẹ̀yin àfáà tẹ́ wá níwájú tó já sí pé ẹ̀yin là ń wò ẹ̀yin lẹ̀ ń tú àlùkòríàn fún wa tábà bá ìwà àlàáfíà tábà bá lọ́wọ́ yín ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa fi ìsìlámù lẹ̀ fún yín o ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó máa fi ìsìlámù lẹ̀ fún yín wàláì tàláì ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa fi ìsìlámù lẹ̀ fún yín o unfortunately Mr. Sunday Adébánjọ mo ti block yín o torí mo kìlọ̀ fún yín dáadáa pé kẹ́ ẹ mọ̀ kan tẹ́ máa comment mo ti block yín o èmi ò kì í pa irọ́ fún yàn mi kì í tán yàn jẹ èmi ti ṣáyín blocking o torí ẹ mọ̀ ń bára yín gbogbo comment yín comment àlàáfíà àníkájẹ́ kálàáfíà ìjọba nílẹ̀ Yorùbá ẹ má jẹ́ kí á tẹ̀lé nǹkan tí àwọn èèyàn kan ṣe tá à ń rí pé kinní yìí kò dáa ẹ jẹ́ kí mi àti yín ká bẹ̀rẹ̀ sí ní máa ṣe nǹkan tó dáa oníṣẹ̀ṣe ò lè paná ìsìlámù ó ń tan rẹ̀ ni ìsìlámù náà dẹ̀ lè paná ìṣẹ̀ṣe mùsùlùmí tó bá lóun fẹ́ paná ìṣẹ̀ṣe ó ń tan rẹ̀ ni Ọlọ́run gan máa sọ pé òun ò ránṣẹ́ wàláì ok tá bá máa sọ a máa ní Ọlọ́run tó dá ayé àti ọ̀run ṣé Ọlọ́run tó dá ayé àti ọ̀run kò lágbára kó sọ gbogbo wa di ẹlẹ́sìn kan ṣoṣo ni ìgbà tọ́lọ́run wà sọ gbogbo wa di ẹlẹ́sìn kan ṣoṣo kí ló wá dé tó wá jẹ́ sí pé àwa èèyàn nú ẹ̀ làwa wò wí pé
ká impose nǹkan tèmi ní believe náà ká impose ẹ̀ lórí everybody ṣé ó possible ni kò lè possible bẹ́ẹ̀ náà. Ọlọ́run tó déyàn dúdú ó déyàn pupa ó dá Fúlàní ó dá bòròrò ó dá gbogbo ẹ̀ lóríṣiríṣi ẹlẹ́yàmẹ̀yà lóríṣiríṣiríṣiríṣi bẹ́ẹ̀ náà ni Ọlọ́run ṣe dá wa. Ṣé Ọlọ́run ò ní kápá àti sọ gbogbo wa dèèyàn dúdú ni? Ṣé Ọlọ́run ò ní kápá àti sọ gbogbo wa dèòyìnbó ni? Bó ṣe ran Ọlọ́run ló ṣe ń ṣọlá. Ẹ yẹ ká gbọ́ Ọlọ́run gbọ́. Tí a bá gbọ́ Ọlọ́run gbọ́ gbogbo ohun tá à ń fà lórí ọ̀rọ̀ ẹ̀sìn yìí a ní máa fà oníkálukú á di ẹ̀sìn títí ẹ̀ mú ni. Oníkálukú á súnmọ́ Ọlọ́run ẹ̀ pẹ́kípẹ́kí ni pẹ̀lú gbogbo bí ìlú ṣe rí pẹ̀lú gbogbo bí ìlú ṣe rí tó já sí pé ọ̀wọ̀n gógó Mr. Orí Ọ̀fẹ́ Dídára Olúwa Àjàó mo kí yín ẹ ṣé gan-an ẹ dẹ̀ bá mi share ẹ yẹ kí n unblock bàbá yìí because mi like kí n máa block èèyàn mi like ẹ̀ àmọ́ ẹ bá mi kìlọ̀ fún Mr. Sunday Adébánjọ yìí pé kọjọ nítorí tọlọ́run kó jẹ́ kálàáfíà jọba àlàáfíà la fẹ́ nílẹ̀ Yorùbá àti Muslim o àti Christian o àti eríwoya o kálàáfíà jọba láàrin wa wàláì tí rẹ̀ kó bà sí láàrin wa a lè gbẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣá a lè gbẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba gbogbo ẹ̀ lórí bó ṣe ń rí yẹ̀wò bí Nàìjíríà ṣe rí lọ́jọ́ tòní náà ẹ̀sìn la fi bàjẹ́ àbẹ́mọ̀ṣà ẹ̀sìn la fi bàjẹ́ torí ẹlẹ́sìn kan ń di ẹlẹ́sìn kejì lọ́wọ́ ni bó bá ń yan mùsùlùmí sípò gbogbo àwọn tó máa gbà síṣẹ́ pátá tó bá ti jẹ́ ẹlẹ́sìn míì kò ní gbà wọ́n síṣẹ́ tó bá yan kírísítẹ́nì sípò gbogbo àwọn tó máa gbà síṣẹ́ kò ní gbẹ́ ẹlẹ́sìn míì kírísítẹ́nì ẹgbẹ́ ló máa gbà síṣẹ́ bó yan oníṣẹ̀ṣe tí ọba yan oníṣẹ̀ṣe náà sórí ipò náà gbogbo àwọn tó máa gbà síṣẹ́ oníṣẹ̀ṣe ni wọ́n kò ní gbẹ́ ẹlẹ́sìn míì ẹ jẹ́ ká lọ gbogbo ìwà yìí ó ń fa ìlú wa sẹ́yìn ẹ jẹ́ ká lọ stop ẹ̀ ẹni tó bá wà competent ṣiṣẹ́ òun ní ká jẹ́ ká gbà sí yálà irú ẹ̀sìn tó léwu kó máa ṣe yálà irú ẹ̀sìn tó léwu kó máa ṣe àwọn tó dìde ti Tani Olorun ọmọ eléṣòwò rẹ̀ kó gọ́nà ó mọ̀ pé yín àfá ilẹ̀ fa gbogbo ẹ̀ ó mọ̀ bẹ́ẹ̀ náà ó rí pé yín àfá yìí ó rí pé yín ilẹ̀ fa gbogbo ẹ̀ ohun tó fà á nìyẹn mo kí gbogbo ojú tó ń wò mí ojú tẹ fi ń wò mí ò ní fọ́ lágbára Ọlọ́run gbogbo ohun tó ti dá nínú gbogbo ẹni tó ń wò mí kò ní dìbànújẹ́ ẹjọ́ ẹ bá mi táìpù àmì ohun tó dẹ̀ kù díẹ̀ káàtó nínú ọ̀rọ̀ oníkálukú wa Ọlọ́run á pa wá lẹ́rìn ayọ̀ lórí ẹ̀ lágbára Ọlọ́run ọba Elédùmarè gbogbo ibikíbi tí ẹ ti wá gbé ń rí owó tẹ fi ń ra dátà mo kí ìwọ tó ń wò mí báyìí tó dẹ̀ bá mi share fídíò yìí ní agbára Ọlọ́run ọba ní agbára Ọlọ́run ò ní ṣe orí burúkú o ní dèrò ẹ̀wọ̀n o ní agbára Ọlọ́run ọba bí ògo ti ṣe ń jẹ́ tọlọ́run ara wájú ni Ọlọ́run máa ṣe wá Ọlọ́run ò ní ṣe wá léwọ́ ẹ̀yìn ẹ yẹ ká mọ̀ nǹkan tá à ń ṣe Mr. Ògúnríndé mo kí yín òkè Olúkanlé Ògúnríndé mo kí yín ìyá wa ẹ jọ̀ọ́ ẹ bá mi share rẹ̀ ẹ yẹ ká gbá àlàáfíà láyé ká yẹ ká àlàáfíà jọba nílẹ̀ Yorùbá tá a bá ń ba lọ báyìí a kò máa nira wa lásán ni ìgbà tọ́lọ́run ò ní wá lára kí ló wá fà tá a fi wá nira wa lára kí ló fà tá a fi nira wa lára àtijọ́ tí kírísítẹ́nì ti ń kú àtijọ́ tí muslim ti ń kú àtijọ́ tí babaláwo ti ń kú tálárí tó lọ sọ́run tó bọ̀rì lẹ́yìn àwọn tó máa ń fèkì kíní pé nígbà náà àwọn débì kan ọkì ibẹ̀yẹn ní bàrísákù ibẹ̀yẹn làwọn kíní kan táwọn òkú tó ti ṣe kíní kan sàkámàjè ní gbogbo ẹ̀. Hebrew 9:27 only it is appointed unto men to die once after death is judgment. Kéwú náà sọ ó ní mọ̀mọ́ ta kọ́díkọ́mọ́ kìyà ọmọrú ó ní ẹnikẹ́ni tó bá ti kú o àlùkìyàmọ̀ tiẹ̀ ti yá nìyẹn lórí kí ló fà tá a fi ṣe gbogbo eléyìí náà torí àlùjọ náà kí lárí dájú gan pé àlùjọ náà ń gba ẹ̀gbọ́n exist
kí ní àrídájú pálùjọ náà yẹn gan ṣẹ̀gan exist torí pé gbogbo ẹ̀yin àfà nǹkan tánàbí mọ kalẹ̀ fúnra rẹ̀ ẹ̀yin àfà yìí tẹ́ wá sọ pé ẹ̀ ń tẹ́lẹ̀ ànàbí ẹ̀dẹ̀ wá ń wo fúnra yín ẹ̀dẹ̀ wá ń wo fúnra yín kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yẹ kálàáfíà jọba náà ẹ̀yẹ kálàáfíà jọba ṣé ọlọ́run tí kò ṣe gbogbo wa ní ẹlẹ́sìn kan ṣoṣo àbí bọ́dà mi yìí orí ọ̀fẹ́ dídára olúwa jàó wọ́n ní ebi ń pa wá à ń jìjà ìyà ẹ̀rín dẹ̀ pa mí àbí ẹ má jẹ́ kó surprise yín pé àmì lágbára ọlọ́run máa mi ọ̀rọ̀ Olúpọ̀nlé Ògúnríndé wọ́n ní ọlọ́run á gbà wá lọ́wọ́ àwọn alágbára àbí gbogbo alágbára ayé tó ń fi agbára ẹ̀ tó fi ń yọ wá lẹ́nu ọlọ́run ò dákun gbà wá lọ́wọ́ wọn o gbà wá lọ́wọ́ wọn o gbà wá lọ́wọ́ wọn o ó lágbára báyìí o ó lágbára o torí kíni àti kíni wàláhì azim kẹ́ ẹ ṣe jù bẹ́ẹ̀ lọ ẹlẹ́sìn kan ò lè pa ẹlẹ́sìn kejì irun kò pọ̀síbù ẹ̀sìn kan ò lè pa kọ́rùn wàláhì azim ẹ yẹ ká jẹ́ kálàáfíà jọba ní ilẹ̀ Yorùbá ìkókó ìwàásù mi nìyẹn nǹkan tá a fi ń dá wàhálà alẹ́ náà ni pé ká fẹ́ púùfù pé ẹ̀sìn tèmi lẹ̀sìn tí ó wà authentic kò sẹ́ òkè ṣe ẹ sọ fẹ́ gbọ́ kò sẹ́sìn tó wà authentic kò dẹ̀ sẹ́sìn tí ó wà authentic tó o bá ṣe nígbàgbọ́ ẹ sí ni ìwọ tó o jẹ́ mùsùlùmí ṣe ìsìláàmù ẹ lọ́nà alálàáfíà ìwọ tó jẹ́ christian ṣe christian ẹ lọ́nà alálàáfíà má fi ní ọmọlàkejì lára ló ìfẹ́ ẹ jẹ́ kódà ká má kì í ṣe ọmọ Yorùbá àti Haúsá àti Ìgbò àti Yorùbá tá ká ní à ń lo ìfẹ́ ká la ṣera wa lọ́kan bá a ṣe sọ pé à ń jẹ́ wá Nàìjíríà yìí ká nípa ṣera wa lọ́kan ni wàláì ilẹ̀ Nàìjíríà á ti dàgbà jù báyìí lọ Nàìjíríà ti máa gbèrú jù báyìí lọ Nàìjíríà ti máa lọ sókè jù báyìí lọ àmọ́ bó ṣe yìí ọ̀wọ̀ ná bó ṣe yìí ọ̀wọ̀ ná bó ṣe yìí ọ̀wọ̀ ná ẹ kọ́kọ́ ń pín tíkẹ́ẹ̀tì iná láàrin àwa mùsùlùmí tájọ jẹ́ mùsùlùmí ẹ pín tíkẹ́ẹ̀tì iná lé wa lọ́wọ́ ẹ tún wá tún lọ ń tako ẹlẹ́sìn kejì àwọn náà wá bẹ̀rẹ̀ sí ní máa tako ẹ̀sìn wa ó wá ń ká wa lára ṣé kò dùn mí ni ó dùn mí náà ìgbà àti Tani Olorun sọ Al-Qur'an omijé bọ́ ojú mi gbà ṣé Al-Qur'an tí èmi fi ń pe Ọlọ́run òun lèèyàn kan ń dáná sun yìí kò yẹ kí n ṣẹjú ẹni tó ń dáná sun ẹ̀yin àfáà yìí ni wàláì lórí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ tí Tani Olorun ṣẹ̀ ẹ̀yin àfáà yìí Ọlọ́run máa bi léèrè ẹ o torí ẹ̀yin lẹ ṣokùnfà gbogbo ẹ̀ from A to Z ẹ̀sìn tó bá ti lè wàásù àlàáfíà kì í ṣẹ̀sìn Ọlọ́run Islam dẹ̀ wàásù àlàáfíà Bíbélì wàásù àlàáfíà ìṣẹ̀ṣe wàásù àlàáfíà èyí oníṣẹ̀ṣe ẹ yẹ ká gbà àlàáfíà láàyè kí n tún play fídíò bàbá yìí lẹ́ẹ̀kan sí kí n fi ṣe ìlọ mo kí ogbojú tó ń wò mí tẹ fí omi ò ní fọ́bẹ́ náà ní ti tẹ fi ń gbọ́ mi kò nídìí ibi tẹ fi ń rówó tẹ fi ń ra dátà lágbára Ọlọ́run àgbà náà ní wọbẹ o iṣẹ́ yín kò ní díṣẹ́ mọ́ yín lọ́wọ́ o ẹ jẹ́ bá mi share fídíò yìí ambassador of peace lèmi lórí kálàfíà lè jọba nílẹ̀ Yorùbá ní Nàìjíríà òun lèmi wá after ẹ má jẹ́ ká condemn ẹ̀sìn ẹlẹ́sìn mọ́ kó ní kálukú di ẹ̀sìn tiẹ̀ mú gẹ́gẹ́ bọ́lọ́ náà ṣe sọ pé làkúndínkún wálìyẹ̀dín ẹ yẹ ká tún ẹ tún gbọ́ ẹwù bí tẹ. ọgọ́rùn-ún tó wà nílẹ̀ báyìí torí nǹkan ṣe ní sọ ti wọn náà fara wọn fọwọ́ ara wọn fà wọn ò lè ní sí wọn máa kéèyàn gan torí látọ̀rọ̀ tí wọn náà máa kọ́ wọn èèyàn gan látọ̀wọn aṣíwájú wọn ẹ̀sìn wọn ọjọ́ pé wọn lè sọ̀rọ̀ kọ́ má bù ṣẹ̀ṣẹ̀ lọ́wọ́n àfa wọn ńláńláńláńlá ẹ lè sọ̀rọ̀ báyìí kẹ́ ẹ má dá sí ọ̀rọ̀ pé ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ lẹ́ máa sọ pé ta ló bàbá kan sọ̀rọ̀ bàbá àgbàlagbà kọ́gbọ́n náà bẹ́ẹ̀ Yorùbá ṣe wí. àgò kọ́gbọ́n ó ní ṣé ifá jẹ́jọ́ grafika ni ṣé ifá náà fi tẹ̀lé kan dó ẹ̀sìn máa ní ifá náà fi tẹ̀lé kan dó ṣọ́wọ́ yóò tó kọ́ mọ́ bàbá yẹn ní pé kí ló ṣe yẹ
ó tàbùkù sẹ́sìtà wa káwọn wá gbéra ká lọ dìde ṣùgbọ́n ẹ̀sìn ọmọlúwàbí tí ń ṣe kí ni ó ti ń fi rẹ̀ wọ̀n ṣé ìtọ́ ń ṣe yẹn ṣé ó ń ta ọlọ́run ó ń kóòdù tó máa ṣe tó máa filẹ̀ kò lè ìjà tó ń jà yẹn mo ti sọ̀rọ̀ mọ́síwájú ìjà tí wọ́n ń jà yẹn ẹ má bínú wọn ọ̀nà ní o tó bá ní róòmù. Màmá orí ọ̀fẹ́ dídárí olúwàjà wọ́n ní I want to ask a question. Ẹ béèrè question tí ẹ fẹ́ béèrè torí mi ò ní pẹ́ round up èmi náà fẹ́ fi nǹkan sẹ́nu ẹ béèrè question tí ẹ fẹ́ béèrè pàápàá ìjọ question tí máa lè dáhùn ni o torí ọlọ́run o mùsùlùmí ni mí àmọ́ mi ì kéwú púpọ̀ o kéwú tèmi kéwú àlàáfíà ni o èmi ò kéwú ẹ̀wọ̀nà kéwú pé ẹ lọ paná ẹ̀sìn kan kéwú yẹn o ohun tèmi rí kà nínú àlìkùnrin ni tèmi bí lọ́wọ́ Quran chapter 10 verse 100 ọlọ́run ní ẹni tó bá ń mu òun ló máa rí Islam ṣe Jésù náà sọ nínú bíbélì bẹ́ẹ̀ ó ní kò sẹ́ni tó máa wá sọ́dọ̀ mi àbí tí bàbá mi bá rán sí mi. Nínú àwọn oníṣẹ̀ṣe náà a ti rẹ́ni tó tẹfá fún tó jẹ́ pé ẹ̀yìn tó tẹfá fún tán lọ́sọ ní Ifá sọ fún pé kó máa lọ kírun lẹ́yìn tó tẹ Ifá fún tán ní Ifá sọ fún pé kó máa lọ kírun. Àwọn ibì kan wà nínú Ifá àwọn odù kan wà ní inú Ifá tí ó já sí pé tí odù yẹn bá jáde tó bá kí odù yẹn tán wọ́n á jẹ́ kó yé ẹni yẹn pé ọ̀rọ̀ ẹni yẹn wọ́n ní ọ̀rọ̀ ẹni yẹn kò gba ẹbọ kò gba kíní pé ó máa ra tẹ̀sùbà fún ó máa ní kó máa lọ fa nǹkan ó máa ra tẹ̀sùbà fún wọ́n á ní kó máa lọ kírun. Mo ti witness irú ẹ̀rí dáadáa. Ok, ẹ kí n ka question tí màmá ìbéèrè wọ́n ní tí mo bá rí ìwé mímọ́ kí ló sọ wọ́n ní tí mo bá rí ìwé mímọ́ tí mo kà fún bíi 20 years tí ó ti gbó ṣé mo lẹ́tọ̀ọ́ láti sọnù ni. Question tí ẹni yìí béèrè ẹ yẹ kí n bóyá ọkùnrin wọn bóyá obìnrin ni wọ́n mi mọ̀ bọ̀ question tí wọ́n béèrè wọ́n ní pé tí mo bá rí ìwé mímọ́ tí mo ti kà fún bíi 20 years tí ó sì ti gbó ṣé ó lẹ́tọ̀ọ́ fún mi láti sọnù ni. Ṣé rí question yìí máa tú ẹ̀ sáwọn sí ok bí ó ṣe yé èmi mọ́ bó ṣe yé èmi mọ́ ni èmi ṣe máa ṣe sọ̀rọ̀ yìí o bó ṣe yé èmi mọ́ rí o. Tẹ bá ní ìwé mímọ́ kí á sí pé ìwé mímọ́ bọ̀ tí ìwé mímọ́ yẹn ti gbó bó kọ̀ọ̀ràn kí ìwé yẹn máa ya kiri kó máa tàfàlà kiri tá a ti pé ìwé yìí ti gbó tá a dẹ̀ ti rà míì tá a fẹ́ fi replace ẹ̀ bó kọ̀ọ̀ràn kí ìwé yẹn máa ya kiri ní èdè ọmọdé tèmi o a lè rì mọ́lẹ̀ ẹgbẹ́lẹ̀ kẹ rì mọ́bẹ̀ lé èmi dáhùn kíní ìbílà káyé tèmi ṣe mọ mo ṣe dáhùn ẹ o torí ìwọ dẹ́pútì Anobi tó fẹ́ bú mi tó bá bú mi wò èmi ò ní tèkì ẹ̀ yìí sí o tó bá bú mi bílà káyé tèmi ṣe mọ ohun lèmi ṣe ánsá ẹ o wàláì bílà káyé tèmi ṣe mọ pé bó kàn wọn pé kó máa dá ìdọ̀tí lẹ́sìlé bó kàn wọn pé kéku máa já kiri kó máa yá kiri débi tó fi máa lọ fi nùdì ó bẹ́tà ó lè gbẹ́lẹ̀ kó rì mọ́bẹ̀ kó fi dispose ẹ̀ àbí nǹkan tá a ti rà mí nǹkan tá a lò mọ́ tó ti gbó a máa dispose ẹ̀ gbẹ̀yìn náà ni. Ṣé rí alikurian tí wọ́n print out ohun kọ́ là ń respect o ọ̀rọ̀ Ọlọ́run tó wà nínú ẹ̀ ohun là ń pọ́nlé o. Bible ohun kọ́ là ń respect o ọ̀rọ̀ Ọlọ́run tó wà ń bẹ̀ ohun là ń pọ́nlé o. Ọ̀rọ̀ Ọlọ́run tó wà ń bẹ̀ ohun là ń pọ́nlé o ẹ má jẹ́ ká ṣe ra wa gbọ́ o. Nígbà tí ìwé mímọ́ ẹ̀kan bá ti gbó tó dẹ̀ ti ra ìmí má jẹ́ kí ìtó gbó yẹn náà táfàlà má jẹ́ kó ya kiri má jẹ́ kó bẹ̀rẹ̀ sí ní máa lọ fi nùdí má jẹ́ kó fi nùdí o lè rì mọ́lẹ̀ èmi dáhùn ẹ̀ according to bí làákàyè tèmi bó ṣe gbé mọ́ ṣá ní ìbéèrè mi tábàárẹ̀ tó bá tún ní ìbéèrè kó béèrè ìbéèrè ẹ̀yin èèyàn tẹ́ ń wò mí mo kí yín o ẹ kú àdúró tì ẹ jọ̀ọ́ ẹ bá mi share
gbogbo ibi tọ́mọ Yorùbá bá wà pátápátá ẹ bá mi share kó débẹ̀, ẹ bá mi share rẹ̀ kó débẹ̀. À ń fi ẹ̀sìn a fi ń pa àṣà àti ṣe ilẹ̀ Yorùbá a fi ń pa lára, nǹkan tó dẹ̀ fàárẹ̀ tó ń fa ilẹ̀ Yorùbá sẹ́yìn gidi gan. Kí ni ìfalẹ̀ Yorùbá sẹ́yìn gidi gan? Because àwọn tí wọ́n mú ẹ̀sìn wá fún wa wọ́n láṣẹ àti ṣe tiwọn tí wọ́n ṣe tí wọ́n dẹ̀jẹ̀ kó parun, tí wọ́n dẹ̀jẹ̀ kó affect ẹ̀sìn wọn. Yálà ó jẹ́ Christian, yálà ó jẹ́ Muslim, àṣà àti ṣe ó pọn dandan. Ẹ dẹ̀ tún bá mi share fídíò yìí, ẹ bá mi share rẹ̀. Tí ọba kan bá wájà tẹ́ bá fẹ́ fi ọba jẹ, ẹni tó bá mọ̀ pé òun ò lè ṣeṣẹ́ ṣe kó má lọ tẹ́rí sádé ọba o. Ẹni bá mọ̀ pé òun ò lè ṣeṣẹ́ ṣe, ìwọ tó mọ̀ pé pásítọ̀ ni ẹ́, àáfàá ni ẹ́, má wulẹ̀ lọ gbadé ọba, má wulẹ̀ lọ dádé, má wulẹ̀ lọ dádé náà, má wulẹ̀ lọ dádé. Ẹ̀sìn Islam ẹ̀sìn tó lálàáfíà ni, àmọ́ mi ò lè torí pé mo jẹ́ ọmọ Yorùbá kí n wá kórìíra ọmọ Yorùbá ẹgbẹ́ mi, ọmọ ìyá mi, ọmọ bàbá mi, ará ilé mi, ará àdúgbò mi torí kó ṣe Islam. Ẹni tí ó ṣe Islam á ṣe nǹkan mi, àmọ́ tá a bá ti nífẹ̀ẹ́ ara wa a ní ṣe ra wá ń kà, a ní ṣe ra wá ń kà. Torí ibi tá à ń bá ọ̀rọ̀ ẹ̀sìn lọ yìí, tábà lọ ṣọ́ra wa, tábà lọ ṣọ́ra wa, tábà tètè lọ jáwọ́ nínú ká máa kọ̀ndẹ́mù ẹ̀sìn ẹlẹ́sìn, kọ́nà má jẹ́ kó gun tẹ́yìn ìjà wa. Because àwọn èèyàn kan máa sásá bí ẹ̀sìn yẹn, wọ́n máa fẹ̀sìn yẹn bojú, wọ́n máa fi wu ìwàkiwà, wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa fi ẹ̀sìn yẹn wu ìwàkiwà, wọ́n máa fi ẹ̀sìn yẹn wu ìwàkiwà. Kì í ṣe ohun tó da rárá. Ẹ jẹ́ ká lọ stop ẹ̀. Ẹ yé kọ̀ndẹ́mù ẹ̀sìn kan láti fi gbé tiyín lárugẹ, because ìwọ kọ̀ndẹ́mù ẹ̀sìn kan ó fi gbé tiẹ̀ lárugẹ. Ṣé kò yẹ kó mọ̀ pé àwọn kan náà máa kọ̀ndẹ́mù titi ẹ náà láti fi gbé titi ẹ lárugẹ? Bẹ́ẹ̀ ni, àwọn kan náà máa kọ̀ndẹ́mù titi ẹ náà. Because tí Ọlọ́run bá fẹ́ kí gbogbo wa kó jẹ́ Mùsùlùmí ni, Ọlọ́run á ṣe gbogbo wa ní Mùsùlùmí. Tí Ọlọ́run bá fẹ́ kí gbogbo wa ká jẹ́ Christian ni, Ọlọ́run á ṣe gbogbo wa ní Christian. Tí Ọlọ́run bá fẹ́ kí gbogbo wa ká jẹ́ oníṣẹ̀ṣe ni, Ọlọ́run á ṣe gbogbo wa ní oníṣẹ̀ṣe. Ọlọ́run mọ̀ ló fi pín yẹ́lẹyẹ̀lẹ. Ọlọ́run tó pín tiẹ̀ yé, ìjà Ọlọ́run ò ṣeé gbé o. Ọba àlá, ọba dákẹ́dájọ́, ẹ jẹ́ kí Ọlọ́run gbèjà rẹ̀ o. Ẹ yẹ kí Ọlọ́run ọba àlékiọlá, ẹ yẹ kó gbèjà rẹ̀. Ẹ yẹ kí Ọlọ́run gbèjà rẹ̀. Mo kí gbogbo ojú tó ń wò mí, ojú tẹ fi ń wò mí ò ní fọ́bẹ́ náà ní tẹ fi ń gbọ́ mi ò ní di láṣẹ Elédùmarè. Àwa báyìí náà ni a máa ṣe nǹkan láàbí kò ní kọ́gún sọ̀dẹ̀ kó wa wá. Mo kí gbogbo ojú tó ń wò mí, gbogbo ẹni tí a mi share fídíò yìí, mo kí yín o, lágbára Ọlọ́run. Ẹ̀yin báyìí náà ni a máa ṣe nǹkan láàbí ò ní kọ́gún sọ̀dẹ̀ kó wa yín. Bayo Black lórúkọ tèmi, ẹ káàbọ̀ sí ìkànnì Bayo Black TV show. Fáńfààní ẹni tẹ bá ṣe ẹ̀wọ́ mi fúngbà àkọ́kọ́, ẹ jọ̀ọ́ ẹ bá mi follow page yìí, ẹ dẹ̀ subscribe sórí YouTube channel mi Bayo Black TV show. Orí kálàfíà ìjọba nílẹ̀ Yorùbá òun lèmi wà after. No matter irú ẹ̀sìn tó léwu kó máa ṣe, ṣáàtì má fi ṣèkà, ṣáàtì má fi bà tèèyàn jẹ́, ṣáàtì ṣe ẹ̀sìn yẹn pẹ̀lú ẹ̀sìn àlàáfíà. Ẹ jẹ́ ká ṣe gbogbo ẹ̀ pẹ̀lú, ẹ jẹ́ ká bára wa gbé ìgbésí ayé àlàáfíà. Bẹ́ẹ̀ ni, ẹ wò mo sọ yìí mo dúró ná. Ire o.